Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, àwọn èèyàn jáde síta. Ṣé Tinubu ló ní kí Wasiu Ayinde kó lọ jọba? Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé kò ní kó bá ambition Tinubu? Ṣé wọn ní fi ọ̀rọ̀ Wasiu Ayinde tí wọ́n ní fi sọ Tinubu lẹ́nu? Because àwọn kan jáde síta wọ́n sọ̀rọ̀. Wọ́n ní nítorí pé Wasiu Ayinde ó ti ní influence, ó ti mọ̀yàn, ló jẹ́ boys Tinubu, èni ó jẹ́ kó gbé àwọn ìgbésẹ̀ tó gbé yẹn. Because wọ́n sọ̀rọ̀ wọ́n ní pé kò tí ì kan ìdílé Fìdípọ̀ Tẹ̀mọ́lẹ̀, wípé Fẹsẹ̀nwà ni àwọn ìdílé tó kàn, pé kí ni Wasiu Ayinde ní right láti máa claim ìdílé ọba méjì. So gbogbo ẹ̀ náà ni àwọn tí wọ́n sọ̀rọ̀ ni wọ́n yànnàná ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú fídíò tí a mú wá fún yín yìí. Ẹ jẹ́ ká gbọ́rọ̀, ká gbọ́ bí àwọn èèyàn bí wọ́n ṣe sọ̀rọ̀ nípa ìwà tí Wasiu Ayinde wù lọ́jọ́ sí, pé ṣé ẹni tó bá ní ambition láti di adarí ìlú, láti jẹ ọba, so yẹ kó wùwà bẹ́ẹ̀. So ẹ̀yin tẹ́ bá jẹ́ fẹ́ wá sí wa, farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn kókó ọ̀rọ̀, kẹ́ gbọ́ àwọn àṣírí ọ̀rọ̀ tí àwọn èèyàn tú jáde nípa ọ̀rọ̀ ọlọ́badé, because wọ́n sọ pé orí ìtẹ́ Àwùjalẹ̀ kì í ṣe fún. So that's a political issue. Tí a bá understand Ifá Abuja dáadáa, farabalẹ̀ máa bá wa palọ̀. ẹ understand pé kò ní get aláàtì òní lè ṣe ní nǹkan tó ṣẹlẹ̀ yìí, kò ní dá sí eléyìí. Bóyá tí ò bá sí níjọba mọ́ àbí tó bá ti fẹ́ máa lọ, he has things, is not kò ní lọ fọwọ́ jálẹ̀ agbọ́n gbogbo kan tó wà lẹ́yìn, because tó bá dá sí kan tó wà lẹ́yìn it's going to complicate issue for him, and he know ó mọ èèyàn ẹ̀ dáadáa. Ṣẹ́rí apology tí ẹni wá ṣe lórí ọ̀rọ̀ ti plane, tí wọn bá gbé ojú fún kò ní ṣe apology ẹ̀ láíláíláíláí. Respect to expect láti Abuja kọ́ ló get. Mama, you tell me understand politics. If you follow this man since 1992, you will know the kind of person he is. Yeah, he's very politically, kò kí ṣe fáwọn títí ẹ̀, but he's principled. Even only there is honor among thieves. If you know him, if he doesn't promise you anything, he will promise it, fine. But if he doesn't promise, he won't do it. He's not aware of this guy's intention, this guy's ambition, and he's not even going to get involved. Most of the time when you're down, some of the things cooking up, but because of closeness, àwọn tó bá wà involved, see, tọ́ba forúkọ ẹ̀, ọmọ àti lọ forúkọ ẹ̀ dáwọ́ lọ bí ilẹ̀ bí ẹni, and they created an enemy for him. Ẹ̀rí kan tó ṣẹlẹ̀ Lagos State House of Assembly about 6 months ago. Ṣe ìbọn ṣe reverse, because gbogbo activities that official tó kéde, he wasn't aware of it. Ìgbà tó get aware lórí kí ló fẹ́ ṣẹlẹ̀, ẹ má dọ̀wọ̀, ìkọ́ padà sí default setting. Because what this guy is doing is going to create enmity for him at the top, and he doesn't want that kind of wahala. Even him coming out to come and apologize about the plane, nǹkan tó expect kan ló bá wọ́n wọ́n ọ̀nà ẹ̀ ni pé kò jẹ́jẹ́wọ́ ọmọ orú nǹkan tó ń fèsì gọ́ọ̀mẹ̀ntì mi lọ́wọ́lọ́wọ́ wọ́n ló tún lọ fa wàhálà sí mi lọ́rùn, kò jẹ́jẹ́wọ́ ló ti máa wá. Ẹ̀yin tẹ́ jẹ́ tèmi yẹ kẹ́ mọ̀ wọn ara yín nígboro ni, torí ẹ̀ ló ṣe lọ padà wá apologize. Let me tell you. Ẹni rán níṣẹ́ là ń bẹ̀rù, má fọlá ṣeré sọ pé wọ́n ní kí n bí pé ṣe fẹ́ jọba ni. Èmi ò wá láti ìdílé ọba, èmi ò kọjá àyè mi, ilé sọ nílùú gbòòrò lọ. Fún ọmọ ẹ̀gẹ́ sí mi tó bá lẹ́tọ̀ọ́ sí tó wá pé wá láti ilé. My own is I want due process. If he's entitled to it, if the family chosen, I'm not going to be against him. But I've seen this process. The one happened in Lagos State, that a particular guy has been brought up by the family that this is who we wanted, and within 4 or 5 weeks, that's the coronation. Really, what's the So I understand what can happen, and I don't like that. I don't like the issue of a politician getting into that process, because they are demeaning our culture. Because at the end of the day, most of our team in the last 5 years, they are not good ambassadors of our culture. I'm sorry. I feel strongly about it. Irrespective of my so-called education, I don't joke with my culture. I'm a Yoruba girl to the core. And I'm a feminist, but sometimes when they say your lineage, most Yoruba culture, a child from a matrilineal lineage, Okinjoba, but they split some of this thing upside down. That is why we have some misfits on those thrones now. Èmi wà bá ìkọ́ tó ṣí fíríjì, èlò máa jẹ ṣé àmà níbẹ̀, bẹ́ẹ̀ ṣí kọ́bọ̀dù, òun ló wà bá níbẹ̀, bẹ́ẹ̀ ṣí lé ìkómọ, kí ni gbogbo dáadáa yẹn. Ayé àtijọ́, àwọn gọ́ọ̀mẹ̀ntì ló máa ń lọ kí ọba ní palace, kó ṣọba ló máa lọ tò sí airport. Gbogbo òṣì tí gbogbo ṣe bí ẹranṣẹ́ òun bí èbínú. Àwọn ọba tó ní ilẹ̀ Yorùbá sí mo lè kà wọ́n lọ́wọ́ mi kan, kí ni gbogbo dáadáa yẹn. Ilé náà sí one of the thrones that will revert, not to fẹ́ tẹ́ńbẹ́lẹ̀ yìí. They shouldn't get involved with the process. And inú kọ̀ tí ẹ̀ ń BBC gbogbo dáadáa. All this thing doesn't happen before now. They should just let it be. Let each village, each town, each city, each community choose their leader among themselves. Your one is whoever they choose, give them the staff of office, give them the letter of appointment, and get the fuck out of the place. Ẹ ṣé Sister Bisi.
má fọlá ṣeré ẹ jẹ́ n ka kọ́mẹ́ǹtì méjì kan fún yín èmi kàn ń ka kọ́mẹ́ǹtì ní ìná pọ̀ wàhálà bẹ́ẹ̀ ṣe rí mi ẹ̀yin lẹ dídì wá bá mi pé kí n gbọ́rọ̀ ìwà mo ṣe gbé wá mi ì fi síbì kankan àmọ́ tí màmá sọ wípé if Wasiu become king many housewives will suffer kí lẹ mean by that ti màmá mo fẹ́ understand the statement yẹn ìpè tí dáàdì mi bá jọba housewife máa suffer lórí ọwọ́ wo then All-Star sọ wípé if Wasiu become king àrẹ̀mọ will be plenty kí lẹ mean èmi ṣe rí gbogbo nǹkan tẹ̀ sọ yìí kò fi dáradára bẹ́ẹ̀ mi lára mu ẹ ṣe ara yín èyí dìbò yìí. ẹ̀yin gan ẹ yàtọ̀ sí politician ṣe mo máa ń sọ fún yín ẹ lè ta Nàìjíríà kẹ́kọ̀ọ́ change fún wa ẹ dẹ́ máa rẹ́rìn ní nípa kọ́mẹ́ǹtì ni. wọ́n ti dúpẹ́. wọ́n fẹ́ di president by bọ́sibà fàyàwó àtàtì àjọ. kọ́mẹ́ǹtì ni mo kà kọ́mẹ́ǹtì yẹn ó wù akẹ́kọ̀ọ́ ní ara mi lọ bí tí dáàdì mi bá jọba àrẹ̀mọ máa plenty kí lè rí. Adébọ̀wálé lè máa a lè sùn gbogbo yín fún statement a lè sùn yín fún statement yẹn èèyàn kan tún wá sọ wípé tó bá jọba housewife will suffer. ọmọge ti gbà wọn kọ orí sẹ́gì lẹ́tí palace lẹ́tí máa gba ọ tó kù sí. tí ọmọge ti tán nílùú ni tí dáàdì mi máa lọ máa mú housewife èmi ò fẹ́ o. lẹ́dùn jẹ́ta sáàmù tí wọ́n ti declare sí àwọn èèyàn kan ti sọ wọ́n ti wá àwọn ọmọ bíi mẹ́jọ tí wọ́n ti accept wọ́n ti wá wọ́n ti allocate ọmọ mẹ́jọ tí dáàdì mi ti accept. ó ní K1 is two-face dibia ọlọ́run dáàdì mi ẹ wo ẹ fi ọba ilẹ̀ fún wọn ìrẹ́dẹ̀rẹ̀dẹ̀ tí wọ́n tán máa fẹ́ máa fojú yín rí dáàdì mi ẹ fi ọba ilẹ̀ fún wọn ẹ jẹ́ kó di ọba wọn mú mi ò láìkì tí wọ́n ṣe gbogbo nǹkan tó ń sọ yìí ó ń ká èmi lára o mi ìṣá láìkì ẹ má fọlá ṣeré jèrè ó yá ẹgbẹ́ inú sí mike ẹ hàn mute gòyìn má fọlá ṣeré ẹ lè bá mi sọ fún máfọlá ṣe rẹ náà. ó ní dáàdi tí dáàdi bá ti dájú pẹ̀lú àwọn olóyè palasọ ọkọ̀ máa yẹ̀ṣẹ́ ni. Ọlọ́run mo máa bá dáàdi mi a máa ṣe meeting tí bá ti ṣe show ìtàn mo máa lọ bá dáàdi mi a máa ṣe meeting kó fi ọba lẹ̀ fún yín lórí gbogbo ọ̀rọ̀ yìí ti pọ̀ jù mi ì lè ó wọ̀ mí lákè mi ì lè tèkẹ̀ mi ì mọ̀ fún mi tí ó dàgbọ́ kan mo máa parí show $1 gba gbogbo nǹkan tẹ̀ yìí. sí dúpẹ́ àwa kẹtura a máa invite gbogbo wọn ẹ má wọlé a máa gbé fún kárí ó máa kárí nǹkan tó wà lẹ̀ tó pín ẹ̀dá ọ̀pọ̀ ọmọ bẹ̀rẹ̀ lè máa sọ ẹ má wọrí gbogbo nǹkan tó wà lẹ̀ tó pín a máa pín kákàkiri ẹ tó máa ṣe jẹ ẹ̀sùn tó pín a máa invite. àwọn kan tún ní oyún lọ́wọ́ àbọ̀ wálé oníbọ̀ wálé wàhálà wà o. Abdulwasi, I brought you up because when they were saying that Ipebi and something, yes, you were arguing something. Òun mo fẹ́ kà fún yín bíbá yẹn olórí ìgbìmọ̀. Níbo lẹ ti fẹ́ kà Abdulwasi? Ẹ gbọ́ wọn ní. ṣe Google ṣe ṣé ó fẹ́ jẹ́ pé ọba pé kí ló ṣe. Abdulwasi mi gbọ́ yín mọ́ o. wọ́n ti lọ kà lórí kọ́ ti lọ sórí Google. Hold on, my mabini, please, everybody, please power tap, please. Níbo ni Mrs. Young gbà lọ? Níbo ni Mrs. Young gbà lọ? Tó ń gbọ́ kọ́kọ́ tó ń jó kiri lọ́sọ̀rọ̀ yìí lórí TikTok. Níbo náà lọ o? No, she'll be here. Please power tap. Ó yà Abdulwasi. Tẹ̀rí ìpèbí yẹn kì í ṣe fún ọba. That's what I want to correct. Ìpèbí ló wọ̀ kì í ṣe lady kì í ṣe aláwo. Ìpèbí ni ó wọ̀. Wọ́n kì í ṣe fún ọba. Oh yes, ẹni Sunday she does live on Sunday. Ó yà Abdulwasi. Ìpèbí tí K1 wọ̀ kì í ṣe fún ọba. But whoever tó bá jẹ́ olórí ọmọ ọba tó bá lọ ka history ẹni ìrírí wọn ti wọ́n yẹ ṣàlàyé bí ọ̀rọ̀ olórí ọmọ ọba yẹn ṣe dé. But whoever tó bá jẹ́ olórí ọmọ ọba yẹn náà wọ́n máa ń ṣe right yẹn fún wọn for that 7 days. Abdulwasi ṣé wọ́n ṣe Ifá ló mú ọba ti because you guys are getting some people have come up and they said it's not Ifá but somebody here is saying it's Ifá. olórí ọmọ ọba tí Wasiu jẹ the first person tó bá jẹ́ ní Ọ̀túnba Ṣùbọ́mi Balógun and it's a ceremonial post and they give him Awùjalẹ̀ gave him as to respect it because àwọn méjèèjì lè jọ àìtàìtù sórí ẹ̀yẹ lọ́jọ́ ìjà sórí ẹ̀yẹ yẹn wọ́n kàn fún mi láti respect so kò ṣe oyè tí dáadé dẹ̀ sọ di tí dáadé àti dúpẹ́ sọ di sẹ̀rẹ̀rẹ̀ tó ń lọ́wọ́ ní aláìkòyè mọ ẹgbẹ́ òye yìí owó ní ọ̀ṣẹ́ ìmọ̀ ẹgbẹ́ jọ́fà ni. Pacific daddy sọ wọ́n ní if Wasiu become king there will be a lot of bastard in the palace ẹ̀dọ́lẹ̀ Ifá free Tinubu is the Ifá there's no Ifá in Nigeria again. Tinubu is this please is my opinion abeg. Tinubu should say that K1 is the king and his other cohorts is the king kò sí kọ́ta fẹ́ sọ. So Tinubu is Ifá kò sí Ifá mọ́ Nigeria is your money and your connection. Ìjọba ò ní Ifá tó yan. God bless you ìjọba ní Ifá kọ́ Ifá ní ìjọba ní Ifá tó ń pìkì king jẹjẹrẹ.
máa host ẹ kalẹ̀ ẹ má bínú Ọlọ́run ní dalẹ̀ ní kankan wá rú. ẹ continue Mr. Agbade. Tílé wo bá dàrú ọ̀nà kálukú ní dàrú sẹ́ni kankan tó fẹ́ kẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ ọba jíjẹ Wasiu Ayinde ni pé number one thing ò ní pé sí entitlement Wasiu Ayinde ni sí ọmọ ọba ni number one nǹkan tó fi ń jọba ilẹ̀ Yorùbá ń sìn àkọ́kọ́ ṣé ilé ọba náà ti bí ẹ ṣé agboolé yín ló kàn sẹ́ni ẹni tí wọ́n mú lágboolé number one kankan ni pé ìjọba nífá tó yan ọba sìn ẹ̀ẹ̀kejì ni pé bó bá sì mọ èèyàn sí even ní agboolé yín wọ́n lè àwọn ará agboolé yín lè sọ pé táwọn mú lélẹ̀ yìí o kọ́mú dọ́dọ̀ ìjọba kíjọba ó sọ pé àwọn ò ṣetán láti gbọ́ pàṣẹ fún ìjọba ní ò gbọ́ pàṣẹ fún anybody tẹ́ bá mú wá bẹ́ẹ̀ náà ni tó máa fẹ́ yọ ọba ń sìn tí even tí kóòtù bá sọ pé òun yọ ọba tí gọ́vnà tó wà ní state yẹn tí ò bá ti sáyẹ̀nsì pé ọba yóò ayọ̀ o wọn sì ní yọ ó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ní Ìkirè náà ló fà bẹ́ẹ̀ pé tẹ́ bá mú yẹn lọ́pẹ́ ní tá a fẹ́ fi jọba rè tí ìjọba ò bá ní interest nínú ẹ̀ àtijọba yẹn yóò máa le ó ní pé Wasiu Ayinde tí àwọn nǹkan tẹ́mi fẹ́ mọ̀ pa Wasiu Ayinde ni pé sọmọ ọba ni ọmọ ọba ni wọ́n ẹ̀ẹ̀kejì ni pé ṣé ìdílé wọn ló kàn tú láti wá wo relationship ẹ̀ tó wà pẹ̀lú ìjọba so Wasiu Ayinde ní chance àti jẹ ọba bóyá ó jẹ́ bóyá ó tẹ́ wa lọ́rùn bóyá kò tẹ́ wa lọ́rùn á kàn máa pariwo hàn èmi ò kí n ṣe fáwọn Wasiu Ayinde but bí process Nàìjíríà sì ń lọ nìyẹn and Awùjalẹ̀ ìjọba Ìjẹ̀bú ọ̀kan nínú àwọn ọba tó tóbi jù nílẹ̀ Yorùbá ni tó bá ṣe pé ọba ìlú kéréje ni ẹ rí pé Wasiu Ayinde kì í han òun kò ní sọ pé òun ò jẹ ṣùgbọ́n nítorí pé ọba tó tóbi jù ó sì wò pé òun fẹ́ àjẹmọ́ personality òun torí ẹni Wasiu Ayinde ló fi lé àwọn nǹkan yẹn so owó jẹ́ nìyẹn. ẹ jẹ́ bá fi respect sí ẹ̀ kọ́ ló bá pé Wasiu Ayinde kábíyèsí. Alhaji Wasiu Ayinde K1 de olórí ọmọọba kílẹ̀ Ìjẹ̀bú ẹ má bínú dáadé. ẹ má bínú ti yé mi mo ti gbọ́ kò sí problem. Lovers ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ tí àwọn èèyàn tí wọ́n ti sọ lẹ́kùnrẹ́rẹ́ kí ni fíù tẹ̀yìn kí ni opinion tiyín nípa ọ̀rọ̀ nípa contribution nípa analysis tí àwọn èèyàn tí wọ́n mú wá so ẹ jẹ́ ká mọ̀ lọ́dọ̀ comment section ẹ bá wa comment ẹ like ẹ share ẹ subscribe so I really appreciate the support yín so far so we love you all, thanks for watching.